Madam Lizzy Anjorin, tá bá sọ a máa kú, tá bá sọ náà ọ̀run là ń lọ. A ti mọ̀ wípé má kàn lẹ́yìn lórí social media. Nobody can advise you. A mọ̀ pé possibility tá a fẹ́ sọ yìí náà kẹ́ ló pé fẹ́ invite wa sí police station abẹ́ fẹ́ invite wa sí court kan gbé wa lọ court. Àwa ò ní experience ẹ̀ rí. Dé police station rí, dé court rí. But ẹ̀yin lè jẹ́ author wa débẹ̀. Because a mọ̀ pé lè tá máa sọ yìí sìn, ẹ máa bẹ̀rẹ̀ sí ní sọ pé wọ́n máa gbé, wọ́n máa ṣe gbá. But ẹ bá ṣe náà orúkọ yín ò ní parẹ́. But you don't have to head. You are not better than anyone. Okay? Just grace. Let everybody feel live. Ló fi dà ipa jura wa lọ àbí pé àjẹbá kan síra wa. My dear sister, so far so good. Lórí Facebook Ìbílẹ̀ TV. Èmi yìí ni mo jẹ́ number 1 ẹni tó kọ́ advice yín nígbà tí gbogbo kíní ọ̀rọ̀ ẹ̀yin àti Esabod yìí jọ bẹ̀rẹ̀. Now, it's getting out of hands. It is getting out of hands. As in, ẹ sọ wípé ta ló fẹ́ gbé advertisement fún Esabod. Now tell me, ta ló fẹ́ gbé advertisement fún ẹ̀yin? Ta ló ń bẹ̀ yín rajà? And nígbà tí sí, sọ pé ẹ̀yin àti Esabod ẹ̀jọ́ ní issue àbí kẹjọ máa búra yín. But why tẹ́ ń kó àwọn kan mọ́ gbogbo ẹni tó bá gbé ọjà fún Esabod, ẹnìkan tó bá tẹ red, your show that you did today. Look at all you are saying. Àwọn kan tó bá tẹ red, anybody that advise you, anybody tí wọ́n gbé ọjà fún kinní kan, wọ́n máa kú tọmọtọmọ, wọ́n máa sin ọmọ tọmọtọmọ, kinní kan kì í wọ̀ kórùn, òrùn kan máa wọ̀, ọjọ́ kan máa kú. All these big words. Ta ló wá bẹ́yìn ra ọjà ìpè tẹ́yìn ta? You that you are saying wọ́n lè gbé iṣẹ́ fẹ́ nìkan, tẹ́yìn ṣépè fáwọn tó ń wò, àwọn wo gan ló wá ń wo ẹ̀yin? Those that are watching you also, that same thing you are saying to the other party is same thing that will happen to them. Let me tell you this. Títọ́ ń bá sọ tẹ̀nẹ́gbọ̀n, títí bí sọ tẹ̀gbọ̀n, everybody ti ń wò àti ṣe báyìí, àti ń wòran. But kí ló ní ṣe pẹ̀lú àwọn tó ń wo Esabod? Kí ló ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń gbé ọjà fún ẹ, tó ń gbéṣẹ́ fún Esabod? All these things you are saying, ó ń ṣẹlẹ̀ sáwọn tó ń wo ẹ̀yin náà because kí ni ìyàtọ̀ ẹ̀yin àti Esabod? Ṣé nǹkan tá a mọ̀ yín mọ́ rèé ni? Lizzy Anjorin. Is this what the Nigerians know you as? Amoyin pe yes, you are a celebrity, but right now, what are you? You are not a celebrity anymore. You are out of that line. You are now a blogger. Now, as a blogger, Madam Lizzy Anjorin, the blogger, fracas blogger, that not even activist blogger. Okay, you are doing it and you are enjoying it. Kí ni nǹkan tẹ́yin gangan wá fi ń lé àwọn ọmọ yín lọ́wọ́ nínú nǹkan tẹ́ ń ṣe yìí? And then, why? Tẹ́ máa feel pé tẹ́yàn àtẹ̀yàn bá jọ ní ìjà, ẹ face ẹni tẹ́ ń bá jà. How do you feel? Kí ẹ̀yin àtẹnìkan máa jà kẹ́niyẹn kó máa bú gbogbo àwọn èèyàn tó ń ṣe iṣẹ́ lábẹ́ yín, kó máa bú gbogbo àwọn èèyàn tí like not even èébú èpè. Gbogbo àwọn èèyàn tó ń wò yín. But nǹkan tó yà mí lẹ́nu nínú àwọn tó ń wò ẹ̀yin gangan ni pé I think they are so daft. If they are not daft, they won't be sitting on your show because all this you are saying to someone else is also their own portion. Like, ṣé common sense yóò common ni? Gbogbo nǹkan tẹ́ ń sọ sí àwọn èèyàn tó ń wo Esabod, àwọn èèyàn tó ń gbéṣẹ́ fún Esabod yìí, àwọn èèyàn tó ń bárajà whatever yìí, it's the same thing tó máa ṣẹlẹ̀ sáwọn tó ń wo ẹ̀yin náà. So what is the difference between you and Esabod? And like I don't understand what effrontery láti máa ṣe pé àwọn kan máa sunkún tọmọtọmọ is just too much. Like ó ti pọ̀ jù. Do you pray to weep over your own children? Oh my God.